Aleykum salaam. Ọmọ olóòkú àbàjá lọ́rùn. Àbí tẹ̀síwá lọ́wọ́ ní báyìí o. Salaam aleykum. Ẹ̀kọ́ lè yọ. Ọmọ ṣàforíjì fún wọn. So bàbá o, ẹ mọ̀ kúrò ní. Sunkún gan-an. Sorry. Ẹlẹ́ àkọlé láti Ìbàdàn. Àwọn èèyàn jímọ̀ mi nù. Ẹ ṣeun. Bísímìlà ìjà wọlé lọ. Ọtí ní ó lè yí nílé. Ẹ ṣeun. Yes. Wọ́n ní kí wọ́n ti wà. wọ́n ní pẹ̀lú bá iṣẹ́ mọ̀ ọ̀rọ̀ kú la bàbá ló lè tẹ̀sí ní bàbá rẹ̀ èyí náà ni àkọ́kọ́ ó kọ́ fẹ́ bímọ láyè ló kọ́kọ́ bí kò lákọ̀ọ́bí mi àwọn ọmọ mi kò lákọ̀ọ́bí ẹ ṣe jà bí ṣe bí àbẹ̀ pọ̀ tí wọ́n ti gbẹ́ kó sí wọ́n ti gbẹ́lẹ̀ bàbá mi tó bí gbogbo mo dúpẹ́ fọ́lọ́ tó púpọ̀ náà wo àdúrà tó máa gbà ní pé kọ́mọ sí àwọn definitely àdúrà bàbá mi ló gbà lé àwọn àbúrò mi lónìí àfẹsí wọlé ẹkọ kọkọ bẹ́ẹ̀ bá mi ṣàdúrà fún tó wọn tíráì fún wọn bàbá tẹ wo tíráì fún wọn bàbá tó ju bàbá lọ kọlọ bá mi tẹsán fún bẹ́ẹ̀. kílẹ̀ máa pàdánù nípa bàbá kílẹ̀ máa pàdánù. àwọn ẹ̀kọ́ kan wà kí n máa kọ́ lára bàbá wọn àfa ńlá ni bàbá mi àfa ńlá gidi kan pé tí n bá fẹ́ gbà kọ́ lọ́wọ́ àpapọ̀ nǹkan ìmọ̀ pọ̀ ju ìbéèrè lọ sí ìbéèrè tó ní kéwu àwọn akéwu lọ rẹpẹtẹ mábẹ̀sí tó mọ̀ mábẹ̀sí yẹ̀ sí yẹ̀ ìgbóra àwọn ẹ̀kọ́ tó kù ní òkè púpọ̀ ìgbóra àwọn ẹ̀kọ́ tó pọ̀ lọ́dọ̀ bàbá mi lọ fún ṣèwà mo dẹ̀ nílò díẹ̀ ilé tó dẹ̀ ń jẹ́ fún mi àwọn àti ẹ̀ka mi sáfẹ́fẹ́ ìgbà tó àbọ̀ yín sọ. ìwádìí fún iṣẹ́ náà jò dá ìdábí sílẹ̀ ní báṣẹ ẹ̀yin náà lẹ́yìn Muhammadu Alhawas. Wàlékún sàlámù aráàmọ̀tìlá ọ̀bára. Àwọn ọ̀pọ̀ rẹ̀ yàn. Bàbá tí wọ́n lọ lónìí, ìjẹ́ tí arákùnrin tó ti ẹ̀ bá ń sọ tí ẹ ti ẹ̀ ní bí àlá rẹ̀ rò lérò pé eléyìí ó padà ṣẹlẹ̀ lónìí. Arákùnrin kó tó di pé mo dé wọ́n sẹ́ndì fídíò nígbà tó wà ní Ireland. Ní Dublin lọ́hùn. Wọ́n sẹ́ndì fídíò wọn kan sí láti wà lórí bẹ́ẹ̀ ẹ̀ lára ti fún mi pé ṣé máa pé mo tẹ̀lé pé ṣé máa bá bàbá ẹ̀ báyìí. Ẹ̀yin rò bẹ́ẹ̀. Ẹ̀yin rò bẹ́ẹ̀ pé ṣé máa tẹ̀ bá bàbá ẹ̀ báyìí pẹ̀lú fídíò tí wọ́n wò. Alhamdulillah mo dé bá wọn after a week tí mo dé náà ló ṣe. Nígbà tẹ̀lé dé kí ni kọ́tọ́ bá yẹn sọ fífẹ̀ ní ọ̀rọ̀ àjọsọ ó ní ìfararo yàn tó wáyé láàrin àti wọn. Ó wáyé ìfararo wáyé tí mo ti wá fún wa sọ pé ṣé ẹ fẹ́ dìde lórí bẹ́ẹ̀ náà ni
ṣé kí wọ́n ṣe wọ́ọ̀kì lọ síta wọn ni àlejò ṣe. wọ́n ẹjọ́ rìn. ajọrin bọ́ta ajọrin wọlé. aláàjì tó ọmọdún mélòó. aláàjì máa ti 90. 90 years. aláàjì máa ti 90. so fún nǹkan bíi ok. màmá tó ní wọn kan wọ́n dẹ́kun tó tẹ́lẹ̀. so no mama because she mama ti lọ. màmá ti lọ. but she lived for 1 years. Allah akbar. wọ́n ti sọ fún wa pé wọ́n ti kú ni owó tó ṣàfihàn bí ọjọ́ bẹ́ẹ̀ lọ bàbá wọn jẹ. àwọn olówó ni aláàjì ọmọ olówó ni bàbá. aláàjì ọmọ ìlú méjì ni wọ́n jẹ́ ọmọ Ìgbòho mọ̀rẹ́ alágbàdo òde wọ́n dẹ̀ tún jẹ́ ọmọ Ìbàdàn ọmọ Adégbọ̀rọ̀ lọ́jà Ọ̀tà. oríṣiríṣi àmàlà ní lásìkò yìí oríṣiríṣi bàbá la ní irú bàbá wo ni aláàjì. àwọn náà kọ́ aláyé gbé àwọn náà fi Islam mọ̀ wá bàbá mi fẹ́ràn lọ́wọ́ fẹ́ràn lọ́wọ́ wàláì aláàjì bá tún táyé wá àwọn náà ní ọkọ tó bí mi wàláì. àwọn alọ́lú èbó àjọkọ̀ sí ìlú èbó kí ni wọ́n sọ́jọ́ dẹ̀ faramọ́ngbà náà wọ́n lọ́wọ́ sí. wọ́n lọ́wọ́ sí wọ́n kàn ní pé.